lásán pa ọlọ́pàá lẹ́nu iṣẹ́ ọlọ́mọ ṣàánú wa o. kàyéfì ńlá ni ikú ọlọ́pàá kan tí wọ́n porúkọ rẹ̀ ní Abdulkadir Garuba òun ló sì ń jẹ́ fún àwọn èèyàn tó mọ̀ gbọ́ pé àrá kan tó mọ̀ sán ní ọjọ́rú Wednesday ìmọ̀ ló máa rán lọ sọ́run òjijì nígbà tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́. Maiduguri tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Borno òun ni Garuba táwọn èèyàn tún mọ̀ sí Buratai ń ló ti pàdé ikú òjijì nígbà tí àrá náà tó mọ̀ sán. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ASP Nahum Daso ó mọ̀ ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé àrá mọ̀ sán tó sì pa Buratai ó nìkan kọ́ ni àrá tó mọ̀ sán náà mọ̀ kàn ó ló mọ̀ tó kan ọ̀gá rẹ̀ kan ASP Wazani Adamu ṣùgbọ́n ìyẹn kò mọ̀ kú ní tiẹ̀. báwo gan ló ṣe ṣẹlẹ̀? gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Borno ṣe wí ó ní nígbà tí òjò náà máa ń rọ̀ àwọn ọlọ́pàá méjèèjì gbìyànjú láti sá síbì kan ṣùgbọ́n àrá náà rèé ó mọ̀ sán kí wọ́n tó dé ibi tí wọ́n fẹ́ sá sí. àtẹ̀jáde tí Daso tó máa fi kéde ìṣẹ̀lẹ̀ náà ó ṣàlàyé pé ìbùkún ni òjò máa ń sábà jẹ́ fún àwọn èèyàn ṣùgbọ́n ìbànújẹ́ ni eléyìí máa mú wá o. atẹ́gùn bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn ọlọ́pàá méjèèjì wọ́n gbìyànjú láti wá ibì kan sá sí kí òjò náà kó tó bẹ̀rẹ̀ sí ní rọ̀ ṣùgbọ́n lójijì àrá ńlá kan mà sán ó sì bá àwọn ọlọ́pàá méjèèjì tó sì wà lẹ́nu iṣẹ́ náà. alukoro tẹ̀síwájú pé ASP Wazani Adamu tí kò mọ̀ kú ó mà rí àánú gbàmọ́ ni ṣùgbọ́n Buratai ẹni àrá náà mà sọlẹ̀ lé lórí ara rẹ̀ sì bò èyí tó fa ikú rẹ̀. Inspector Abdulkadir Garuba kò pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ jàgídíjàgan tàbí wàhálà ṣùgbọ́n àrá tó mà sán ìmọ̀ ló mà mú lọ o. ọlọ́pàá tó gbajúmọ̀ tó sì ń ṣiṣẹ́ rẹ̀ dáadáa ó sì jẹ́ àpẹẹrẹ ìtẹpámọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Borno ìmọ̀ ló mà sọ nípa akẹgbẹ́ rẹ̀ tó rọrùn nípasẹ̀ àrá tó mà sán lójijì. kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó má bínú sí wa o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ àánú Ọlọ́ọ̀ba yóò wá èmi àti ń rí àmín.